Hello everyone, welcome to Toyeen Talks. Welcome back to Toyeen Talks. To all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And if you're new here, we are happy to you find us. Please don't forget to like, subscribe, and hit on that notification bell so you will be notified for more upcoming videos. Mohbad ò ní ti kìkàbọ̀ yá ẹ̀ lójú. O ti fi owó kọ́ àwọn tó fẹ́ kó àwọn àtẹ́nù, àwọn tí wọn ò rówó rí, àwọn ọ̀lẹ tí wọn ò lè ṣiṣẹ́ tó tún rora wọn pẹ́. Ẹnu mẹ́lẹ̀ lọ gbà lọ́dọ̀ Karimo mẹ́. Ẹ fòótọ́ ṣe justice for Mohbad. Ẹ dúró lórí ẹ̀ṣẹ̀ yín. Ẹ má yẹn ṣe justice for Mohbad nítorí owó because of money. Owó máa tán. Àmọ́ tẹ́ bá ṣe lórí justice for Mohbad, àwọn ọmọ Nàìjíríà they will never forget. They will never forget. Lórí burúkú dalérú orí ojú ti tiẹ̀ bí ìwọ náà ló tún dé o tún sẹ́ẹ̀tì ya Mohbad àtàwọn olórí burúkú Wùmí àtàwọn sẹ́ẹ̀tì kíkí ya Mohbad tún lọ ṣe live video lọ́jọ́ tó ń ṣe conference call àní ẹ mọ̀ ṣẹ̀ṣẹ̀ mẹ́ ẹ mọ̀ ṣé ya Mohbad wá rí live video ṣe kò rí ṣe torí àṣírí yín tú yìí tí ìlọ́dọ̀ ya Mohbad ọ̀dọ́ tiẹ̀ náà mo sì wà Karimo lórí burúkú dalérú Àrífà àti Yomi Fabiyi wọn jà wọn ti bá wọn parí ẹ̀ bó ní báyìí sọ lọ gbé poison jẹ ní báyìí Karimo àwọn akẹ́ ẹ bá mọ expect RIP mi bá fẹ́ so rest in peace níta máa padà kọ́lé wọn náà lórí nìyẹn torí àbúrò náà ti jọ ó ti jẹ́ kọ́kọ́ mi bá fẹ́ rest in peace on Mohbad so it's not too bad tí wọn náà bá kọ́kọ́ lọ kó tó di pa àbúrò ẹ máa tẹ̀lé ẹ how far how market Karimo omíyalé atọ̀lé ìyàwó ilé bó o ní so ti lọ rà tá pìàpìà àbó ti ra abẹ́rẹ́ tó fi gúnra rẹ̀ pa lórí ibú olùsí ọmọ èdèrèdè rádaràda bastard concability aláyé kù bí èlùbọ́ aláyé san bí èsàn olùsí ọmọ ẹni tí jí ayé ti gbé lọ pìtìpìtì kú òjijì ti wọlé títí ọmọ lórí ibú domestic animal. Karimo orí pé ìgbé èbò tí wọ́n bá fẹ́ ṣe tiẹ̀ fọ ìbò rẹ̀ mo mọ̀ pé wọ́n ń ṣe àwọn ìbò náà sí ṣé rí ẹ̀yin tí English bá dá lẹ́nu ní tẹ́ ẹ̀ mọ̀ pé yes you are perfect on English torí English yóò jẹ́ káyà sí yín gan ẹ má mọ̀ sọ English kẹ́mọ̀ break down táwọn òyìnbó bá ń sọ English wọn kì í break down wọ́n máa tún sọ lọ kó lórí pé okay yeah but ẹ̀yin Nàìjíríà do you know like yeah, that man the way he's behave is Emma dúró bí 30 minutes kẹ́ tó lè sọ another English Karimo in case if you want to do show for me if you want to speak English má break down no tó bá break down ayé ẹ máa break down forever tó ò lè rí mẹkáníìkì tó máa repair fún ẹ olóṣì agídíjayé onírin lọ́rùn jojúmọ́ máa gbérin sọ́rùn gbérin sétí kí ló dé láì lọ gbé wéètì irin tó yẹ kó gbé lọ bí tó ti ń ṣe jíìmù kan lọ́mọ fi ṣe ṣaṣáìsì kó lè lose weight ó lò sí arúgbó ti kékeré Yẹmí ọmọ 33 years tó dàbí ìyá 80 ó dàbí ìyá 80 you are not looking good you look upstairs you look upset ẹ ṣe care is it correct or is not correct I don't care ẹ bá fẹ́ bú mi ní kẹ́ ẹ bú mi ọbí kò correct Karimo look cursed go and check dictionary ó wà ń bẹ̀ cursed yeah but you are improved I'm improved in my English I know I'm proud of myself. Okay, mo ní àti Karimo yẹn kan múra ti akan ká save. Ìfi èbó bá yé Karimo jẹ́. I swear to God. Babo. Are you killing me? Are you killing me? Bombo Clavo, Karimo, are you killing me? Thanks for the gift. You are really appreciating. Ìfi èbó bá yé jẹ́. Check Karimo look Kepstin. You look on Kepstin now. Well, you check that girl. It's not vilified. What is sọ nínú náà ayé Karimo tó ń wá tí ó rí tó wá fẹ́ mọ̀ fi kára rẹ̀ má wá justice for Mohbad. A dúpẹ́ lọ́wọ́ rẹ o. Àrífà àti Uncle Yomi wọ́n ti parí ìjà ó yá. Ọbí ojú ta lábòsí o. Ojú tẹni bíbí ti Karimo àtọ̀ lé dalérú. Èmi ò fẹ́ ro Karimo láyà o.
tó lélẹ̀. Èmi ò fẹ́ràn Karimo láyà o, wọ́n máa ń fẹnu balẹ̀ jẹ́ Karimo dalérú o, ìyàwó olé àtọ̀ọ́lé wọ́n ti fokó awèrè ní fúrọ̀ ó ti ń tọ̀ sáríra. Ọ̀pí Yomi Fabiyi Rifa, they are said to, you have to go and hang yourself to pie. We don't care. We don't care about you, Karimo. Are you fucking getting me? Because I see you lacking on papa. That's why you are misbehaving like mentally problem. Yeah. Your head is not correct, not Mohbad, because you need medication. They need to take you to hospital to admit you there, to give you injection every in the morning, in the afternoon, in the evening. Olórí burúkú kò tó jáwọ́. Wọ́n kọ́ dùnú pé wọ́n ní Amẹ́ríkà wọ́n ń jáwọ́jà ní kò dàbí ti Nàìjíríà. Tó pé Nàìjíríà ló ti ya irú wèrè yá kàn mọ́ gbàdúrà àkókò jáwọ́jà tó bá ti jáwọ́jà. No solution. Ilé ló lọ, Karimo ti ya wèrè wọjà ilé ló lọ. Torí tó tẹra mọ́ yóò padà jáwọ́jà. Dé ń fihàn lẹ́ẹ̀fún ẹ báwọn. O tún wá lè ṣe ànọ́dọ̀ orí burúkú. A tún mú ànọ́dọ̀ mi wà fún ẹ. Ayé ẹ máa jàn bí ègbò ni. Ayé ẹ ó máa sún kìbí ráìsì tá a fomi já olórí burúkú. Ó yá ìyá Mohbad. Ọ̀rọ̀ kan bọ́sẹ̀ dé o, alámọ̀lá kẹ́tù. Ọ̀rọ̀ kan bọ́sẹ̀ dé o, alámọ̀lá kẹ́tù. Ẹ wá wo ìyá àdúrà abíagbá. Ẹ wá wo ìyá àdúrà abíagbá. Ṣábíamọ́ lélẹ́yìí o, ìrọ̀lá ìrọ̀lá. Ìyá àdúrà kì í ṣàbíamọ́. Òfọ́mọ kan kẹ́kọ̀ọ́ jù kan lọ, Abọ́sẹ̀dé. Òfọ́mọ kan kẹ́kọ̀ọ́ jù kan lọ, Abọ́sẹ̀dé alámọ̀lá. Kí ni ìlérí Olúwa ṣe fún ẹ tí kò sanwó? Kí ni Alọ́ba ṣe fún ẹ tí kò sanwó? Àfẹnuwúlẹ̀ onírọ́lẹ́nu, Abọ́sẹ̀dé alámọ̀lá. Wèrè dìgbòlugi, Abọ́sẹ̀dé alámọ̀lá. Wèrè dìgbòlugi, abiyamọ rèé, abiyagbá rèé o, Abọ́sẹ̀dé alámọ̀lá. Ó pawọ́pọ̀ pẹ̀lú Wùmí tó fi pa Mohbad níyè. A ò mọ ohun tí ìlérí tó ṣe fún Abọ́sẹ̀dé o. A ò mọ ohun tí ìlérí tó ṣe fún Abọ́sẹ̀dé o. Ẹ má sọ fún mi pé kò pọ́síbù kí ìyá ọmọ kó dẹ̀ pọ̀ ọmọ rẹ̀ o. A gbọ́ nínú interview tí ìyá Mohbad yìí sọ, ó ní yóò fi mí tajà, ó fi mí kọrin. Abọ́sẹ̀dé bọ́ síta kò wá sọ fún wa ṣóhun tó dùn ẹ́ nìyẹn. Abọ́sẹ̀dé alára gbígbẹ bí ara sáwá, ọlọ́wọ́ bí ọwọ́ akàn, olójú tẹ̀ bí pánù tó fi ń kanlé, olórí ibú ẹlẹ́nu pẹlẹbẹ bí àwo rẹ̀ lé. Bọ́ àyìn ṣé ìyá ní àbọ̀ ọ̀yọ́? Àwọn wo ayọ́ padà di speaker náà? Normal, that one is sure. Bọ́ọ̀ ní di speaker yẹn Abọ́sẹ̀dé, ó máa di speaker ìwọ. A máa frustrate wà á di speaker bí Karimo náà ṣe di speaker. Ó ṣàrí Karimo bó ṣe ń ṣi èrè tí ṣe ń ṣi ọ̀rọ̀ sọ. Ìwọ náà máa di speaker tí wàá máa ṣi ọ̀rọ̀ sọ. Ìyá Mohbad, wà á di speaker wàá máa ṣi ọ̀rọ̀ sọ ìwọ. Wà á ṣe live video, ta ló bí ẹ? Wùmí gan tó bá ó ṣe rin Wùmí gan ṣì máa padà di speaker. Ṣòro àwọn tó ṣì ń jà fún Wùmí lọ́wọ́lọ́wọ́, àwọn gan máa padà àgbákò tó máa kàn wọ́n nínú ọdún yìí. Wọn ò ní ráyè ti Wùmí mọ́. Wùmí á wá dípá bọ́ta máa dìfẹ́ǹdì rẹ̀. Ìyàwó bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ gan nínú ọdún 2025 àgbẹ̀ tiẹ̀. Ìyá Mohbad, olórí ibú ara rẹ̀ bó ṣe máa ń bẹ̀rẹ̀ rẹ̀ o. Lọ́jọ́ kìíní àná tó ń ṣe táfì fún ẹ tíyàwó bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ tó lórí burúkú ọmọ Wùmí olójú wú tí Mohbad tó sojú ẹ̀ ní pọ́ṣẹ́ báàgì kọ́mọ yẹn tó jáde láyé. Bó ṣe pariwo fún ẹ náà nìyẹn, Naira Marley ni o tó jókòó. Ẹ bá mi wá Naira Marley o.
Naira Marley ló pọ̀ ọmọ mi o the same thing náà ti ṣe fún ẹ nínú live video lórí burúkú tó ń ṣe tán sọ̀rọ̀ sí ẹ lẹ́nu ṣé tẹ́ ẹ bá tẹ̀ fẹ́ ṣí orí burúkú yẹn ẹ̀ kí ń plan ẹ̀wẹ́ ni tẹ́ ẹ bá fẹ́ ṣí èrè yín yẹn ẹ̀ kí ń plan ẹ̀ kí ń organize it very well ẹ̀ kí ń organize ẹ̀ kí ń organize ẹ̀ wọ́n wá ń sọ̀rọ̀ sí ẹ lẹ́nu ìyá Mohbad ó máa ṣí ẹ̀wọ̀n ó fẹ́ ba yé àdúrà jẹ́ Ọlọ́run ò dẹ̀ ní fún ẹ ṣe nítorí pé tọmọ bá lè kú kó kú irú ìyá bẹ́ẹ̀ ló jẹ́ ó fẹ́ ba yé kárí àdúrà jẹ́ Ọlọ́run ò ní fún ẹ ṣe ìyá Mohbad ọmọ ẹni ò ní burú títí ká lè fẹ́ kó pàjẹ́ because I love Mohbad I gbọ́dọ̀ love àdúrà náà ṣùgbọ́n nítorí pé ọmọ yẹn ń slow down ó rìn dìwọ́ gọ́gọ́ ló ń kàǹpù ẹ̀ jù because your own is too much. Ìyá Mohbad ṣó orí ẹ burú ṣó ní ronú. Ṣé ọmọ mi ló kú ṣẹ́gbọ́n mi ló kú ni? Ṣé family member mi ló kú ni? Lórí ikú ọmọ ẹ, à ń forí gbé pè. Wọ́n ń gbé wa ṣé pé wọ́n ń bú wa ọ̀rọ̀ tí ò ń ṣe tiwa wọ́n fi ń bú wa. Lórí ọ̀rọ̀ kú ọmọ ẹ, kẹ́tẹ̀ wá sọ pé wọ́n ń fòkú ọmọ yẹn náà gbowó ṣé kò tó bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ ni. Ṣé kò tó bẹ́ẹ̀ ẹbí yín wo ló gbowó bọ́ta tó gbé fáwọn tó ń jà fún Mohbad débi pé àti ẹ̀ tọrọ owó lọ́wọ́ yín tó rà àmọ̀ ní ká tó bọ́ta ká tó sọ pé a need justice fún Mohbad. Àwọn ò tí ẹ mọ̀ pé Mohbad gan níyà láyé we don't know. Ìgbà táwọn èèyàn tó ń sọ lẹ́sẹ̀ ẹ níyà o ìkú olórí burúkú alára gbígbẹ́ láti gbà ẹ náà ò tí ṣe ń jìde ní eléni. Look at the way Adura is looking up Kepstein. Ìyá Mohbad ṣó lórí burúkú ṣé tó bá sùn tó bá tiẹ̀ sùn tó kúrò láàrin àwọn olórí burúkú ògúnfe white àwọn aláyé bàjẹ́ májẹ̀ kó bàjẹ́ àwọn gúrùpù Wùmí tó kúrò tó lọ dá sùn ṣé o kì ń ronú látojú oorun pé ṣé nǹkan tí mo dẹ̀ ń ṣe yìí ṣó make sense ṣé nǹkan tí mo ń ṣe sí lè rí Olúwa ṣó make sense olórí burúkú ó ní bí wọ́n ṣe jẹ́ ń sọ̀rọ̀ náà lélẹ́yìí òun gbà tí Mohbad wá àwọn wo ni òdi ó sọ̀rọ̀ àwọn wo ló dí ẹ̀ lẹ́nu àwọn wo ló díẹ̀ lẹ́nu ńgbà tí Mohbad tó wà láyé tí wọ́n jẹ́ kó sọ̀rọ̀ lórí burúkú yóò fò onírọ́ manipulation ayé irú ìṣẹ̀mí tó jẹ́ irú ẹ̀ náà ló lórí burúkú ọmọ Wùmí ọmọ òfò yẹn jẹ́ irú ẹ̀yà ló lórí burúkú ọmọ Wùmí yẹn jẹ́ nínú ayé Mohbad because àlè ni wọ́n náà yàn tó fi kú lọ́dọ̀ bàbá Mohbad ó lọ dókó sójúlé ló fi gbá àwọn ọmọ yẹn lẹ̀ tó fi rárí ayé lọ obìnrin ìyàwó ilé tí ò bá ti lè mú òbò wọn dúró síbi ká ẹ̀ mọ̀ ṣẹ̀sìn náà ni àwọn ọmọ yẹn ọkùnrin dẹ̀lẹ̀lẹ̀ máa fi orí burúkú yẹn kó bá tá a bá ń sọ fún yẹn màdàbí pé irọ́ ni superstition ni kò ń ṣe superstition o kò kí ń ṣe superstition tó o bá wà nílé ọkọ lọ́wọ́lọ́wọ́ tó wá yàlè ọmọ ọkùnrin ìyàwó obìnrin tó bá máa fẹ́ bó náà ṣe máa yàlè nìyẹn ó dẹ̀ máa pa àlè ṣòro obìnrin tó bá yàlè tí ò bá parẹ́ apọ̀kọ obìnrin tó bá ń ṣe ṣìnà tí ò bá ti para ẹ̀ apọ̀kọ ọkùnrin tó níyàwó lé náà tó ń ṣàgbèrè tí ò bá para ẹ̀ apáyàwó ẹ̀ torí yàwó tó obìnrin tó ń dóhùn ta tó bá ti rí pé yàwó ẹ̀ lólùdé náà tí ò fẹ́ kó o fi lè fẹ́ òun thanks for the gift I really appreciate you God bless you sir my baba tí obìnrin tó ń dó níta bá ti rí pé ìyàwó ẹ̀ lólùdé náà ó máa pàyàwó ẹ̀ dànù àbí kó fàìsàn sí é tó bá dẹ̀ ti rí pé tóbìnrin tó ń yàn lálé ń ta tó bá ti rí pé obìnrin ti fẹ́ fòun lẹ̀ nítorí ìyàwó ẹ̀ ó lè fi nǹkan tí ò da ṣọkùnrin yẹn kó gbá ìsàn lọ bá ìyàwó ẹ̀ ńlé ẹ mọ̀ sọ pé gbogbo nǹkan ní superstition kò kìí ṣe superstition ẹ̀rí tó ṣẹlẹ̀ sí Mohbad bẹ́ẹ̀ orí burúkú tí ìyá Mohbad fi ọjọ́ àárẹ̀ ẹ̀ ṣe òun ni ọmọ àdúrà náà dẹ̀ ṣe ó sì máa padà ṣẹlẹ̀ ṣáàdúrà àdúrà wà ní ikú o but inú ilé àdúrà máa di èèwọ̀ fún ìyá Mohbad láti wọ̀ ni nítorí pé ẹ̀san yẹn kò tí ì tán wọ́n máa ní tẹ́ bá wà ní ọkọ ẹ má máa ṣàgbèrè wọn ní if my husband cheat I will cheat àwọn ọmọ ọkùnrin ló fẹ́ fi báyé wọn jẹ́ ọmọ ọkùnrin ló fẹ́ fi tó dà kó jẹ́ kìkìdé obìnrin ló bí kó mọ̀ ní ọkùnrin ọmọ obìnrin kò lè ní fọkànbalẹ̀ ní ọkọ kò ń ṣe èpè toró ọkọ rẹ̀ yóò ṣe ṣìnà ju tá ń dalẹ̀ lọ kò dẹ̀ sí bọ́kọ́ ṣe máa ṣí àgbèrè tínú ìyàwó máa dùn àbí tọ́kọ̀ ìyàwó máa balẹ̀ kó má tẹ̀lé wá jẹ́ girlfriend ẹyọ kan kó má jẹ́ méjì ẹ̀yin obìnrin ẹ̀yin ọkùnrin ẹfi sí master calibrity complete your brain ni pé àgbèrè ò dá nínú marriage
orí burúkú tí ìyá Mohbad fọ́jú ààrẹ àwọn ẹ̀ ti rí di wọn tó pẹlẹbẹ láti kékeré yẹn pé àwọn tó bá ti gbẹ náà wọ́n máa ń láìkì oko bàbá Mohbad ò lè gbé ìyá Mohbad débẹ̀ ṣúọ̀ ni ẹ ti mọ̀ pé àti kékeré ni ìyá Mohbad ti gbẹ ẹ wò kéèyàn gbẹ láti kékeré kó dẹ̀ tún dàgbà bó ṣe dàgbà yẹn kó tún gbẹ náà bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ ṣe lè rí pọ́nrán bọbẹ̀ tó kò ń tẹ́ wọn lọ́rùn kò ní dé torí kíní wọn ó máa ń jìnà weakening point ó máa ń jìnà gan kò kí n súnmọ́ sálẹ̀ torí ìyá Mohbad ó bó wọn báyìí àti kékeré ló ti gbẹ onípákó ló bò ló ẹ máa ń gbọ́ biscuit bone ìyá Mohbad ni ìdí wọn náà tó wá pa wọn tó wá ní bólẹ̀ kẹ̀dẹ̀ àwọn tó ní bólẹ̀ yẹn àdókù ni if you are not strong a lost you are not strong a lost o lè dóru ìyá Mohbad tó bá wà sísí àgbèrè orí burúkú tí ìyá Mohbad wá ṣe ní sísí ẹ wá fi orí burúkú tí ẹ wá fi kó bá Mohbad òun náà wá lọ gbé oníṣìnà bí ìyá Mohbad yẹn Wùmí tí Wùmí wá worst ṣebí ìyá Mohbad ò tiẹ̀ fi sí sleeping tablet sínú oúnjẹ fún bàbá Mohbad kí bàbá Mohbad mọ̀ sọ káwọn sì lọ lẹ́kejì kan lọ dóko ìyá Mohbad máa jẹ́ kí bàbá Mohbad lọ bí sẹ́ni wọ́n ti pé bàbá lọ tọ́ báyìí wọ́n yà ró tó wẹ́ni bàdá ka mọ́ bó o níṣẹ́ wa ká mo yín gbére sí wa fún yín ni tó wẹ́nu sínà ró lọ ní ilé oníyẹ̀yà Mohbad olórí burúkú aláṣọ péńpé oníkaba ló bò ìyá bùbá oníkaba ló bò tó wẹ́nu ní ìyá Mohbad ró lọ bàdá ka mọ́ room bó o ní tọ́ jẹnẹrétọ̀ lẹ́ni ni àwọn olórí burúkú alágbèrè ìyàwó ilé yẹn tí wọ́n nójú tí wọ́n mọ́kó ojú ilé bó ṣe máa ń ṣe nu tó wẹ́ẹ̀dì náà máa ró lọ wọ́n máa gbà mo fẹ́ pe dádì wa ni bátìrì fóònù mi dẹ̀ ti lò mi ìwà mọ̀ bóyá ẹ̀tọ́ jẹnẹrétọ̀ mo fẹ́ ṣáàjì ni bí tọ́ bá ti jókòó báyìí wọ́n yà ṣe mistake bíi pé wọ́n tú ọ̀dọ́ ń bọ̀ dá nígbà tí èsì pé ara wọn jára agi bí ìyá Mohbad sì ṣàgbèrè lọ́nu ẹni pé ìyá Mohbad òun ò tiẹ̀ lo sleeping tablet àmọ́ lórí burúkú professor náà oníranù alágbèrè òbó lẹ́kì transformer àti gbogbo aráyé ti múná lára ẹ̀ ìyẹn Wùmí òun máa lo sleeping ni ta ló ń fún Kàrímọ́ wàá ṣí ẹ̀wọ̀n ibi tí Wùmí ti ń ra sleeping tablet tó ń jù sínú oúnjẹ àbí ọtí àbí any soft drink fún Mohbad ó máa gbé ẹni yẹn bọ́ta so ṣìnà ìyá Mohbad àti ti Wùmí is grade and okrika grade ni ti olórí burúkú àṣànà ọlọ́mú bí ọmọ pàǹdọ́rọ̀ ọlọ́fun jíjì ó lọ sí apọ́kọjá ayé tó náà ní jèrè ọmọ àmọ́ ìyá Mohbad ló ká ṣìnà ní ìyá Mohbad ṣe ṣìnà ojú ilé tí èṣe ṣìnà ta àmọ́ ṣìnà ìyá Mohbad àgbọ́lẹ́nu bàbá Mohbad pé wọ́n gbóyún ọmọ àlè wá fáwọn mi nídà pé táìmù gbà tí ìyá Mohbad lọ ṣe ṣìnà ojú ilé yẹn abẹ́yàn wọn ni bàbá òde sí lé àmọ́ tó lórí burúkú òbó náà maglet ayé tí gbogbo ayé múná lára ẹ̀ àwọn ṣe é débi wípé wọ́n wá fi oríṣiríṣi spam different spam wọ́n wá fi bí ọmọ látọrọ eyín àyàn àtìlárí ọmọ látọrọ imú àyàn àtìlárí ọmọ látọrọ ó lọ fojú jọ rẹ̀ Mohbad ó wá bí confession son ni Wùmí bí o confession son ló ṣe ń confuse wa náà lórí DNA test àdìtú lọ́rọ̀ ọmọ látọrọ eyín la bí. Hello Alex. Hello. Off market. Off market. Yeah. Come, mama. Huh? I won't be done with me today. Ọmọ láti sọ̀rọ̀. Àwọn ọ̀rẹ́ ọkọ lọ́mọ lọ fojú jọ. Ọmọ láti sọ̀rọ̀ eyín la bí. Àdìtú lọ̀rọ̀ Liam. Àdìtú ni. Tẹ́nì kòkó lè tú tán. Àdìtú lọ̀rọ̀ ọmọ láti
látara ẹ̀yin lábí o tẹ́ni kankan lè tuntun àdìtú lọ́rọ̀ ọmọ látara fọwọ́ kẹ́pọ̀n tẹ́ni kankan lè tu àdìtú lọ́rọ̀ ọmọ látara o chop knuckle tẹ́ni kankan lè rí ọmọ látọrọ ọ̀tọ̀ lẹni tọmọ lọ́jọ́ ọ̀tọ̀ lẹni tó rẹrù ọmọ ọ̀tọ̀ lẹni tó ṣe bébí ṣáwà ọ̀tọ̀ mà lẹni tó ọmọ jọ Wùmí Ọ̀ṣànà apọkọjá ayé ọlọ́múlọ́rùn dàkúbọ̀ tàkó wá ṣàlàyé fún wa ta ló nílé ta ló nílé ta ló fún Liam lórúkọ torí àgbọ̀ nínú tàn Liam is a Muslim name, is not a Christian. Analoba is a Christian yo ẹgbà wá lọ́wọ́ Ọ̀ṣànà apọkọjá ayé mi oríire eléyìí relé bolo ọmọ. olórí ibú gbọ́ tàwa ṣàlàyé fún wa tá ń fowókọ ọmọ ránṣẹ́ who send the name Liam is a Muslim. Liam but wọn ò ní pronounce ẹ̀ dáadáa torí kè sọmọ wa it's not our son so I can pronounce the name very well ọmọ látọrọ ẹ̀yin lábí lórúkọ ẹ̀ orúkọ táwa fún nìyẹn that's the name of public yeah you get me you give us the boy and we have to give him name that one is not a bully you can give my child your son you can give him name it's fine. orúkọ tá a public àwọn Justice for Mohbad àwọn olólùfẹ́ stepfather rẹ̀ tá a fún nìyẹn who is the father of Ọmọlátọrọ ayan still ọmọ fẹ̀yìn jọ Ọmọlátọrọ shop knuckle lálọ́bí shop knuckle fọwọ́ kẹ́pọ́n ní gárọ̀ ọmọ ọdún kan lórí mo bá yẹn fọwọ́ kẹ́pọ́n sókè Wúmi ọmọ ń sì máa padà máa fokó lé ẹ káàkiri nù lé mi kò sí mọ̀lẹ́ bẹ́ẹ̀. Ìyá Mohbad grandson tó ń ti torí ẹ̀ ké ẹlẹ́dẹ́ tẹ̀bẹ̀ pa ni ọmọ ọ̀gá tó tún wá bí ẹtí wá èmi kọ́ ni mo ní jẹ́ kó kàkùrùn ní ṣé wọ́n fẹ́ kún sẹ́yìn ni. Ìyá Mohbad ẹ ṣe nílẹ̀ kíkẹ́ mọ́ sunkún bí egbére tó gbẹ́ nílé lọ́wọ́ náà ẹ mọ̀ jẹ́ kún lọ ẹkún èké ẹkún fèkì ẹkún àbòsí nù dáadáa no. I'm doing something. No, take the phone. Did you finish your food? I hate that food. It's okay, go. I don't like it. Ìyá Mohbad, ṣé wọ́n fi ẹkún èké ẹkún àbòsí wọ́n fi ṣépè fún yín ni? Ẹ máa sunkún bí egbére àwọn ẹkún tí ò nítumọ̀ ẹkún èké pé fẹ́ dà nǹkan rú olórí burúkú. Ìwọ wá bọ́ta lánàá. Ó ń ṣe live video onye Yomi Fabiyi o ó fẹ́ ṣe gbá wọ́n nídìí láti arrest Ìyá Mohbad gbogbo àwa Justice for Mohbad we need to write petition against Ìyá Mohbad they need to arrest Ìyá Mohbad wọ́n nídìí láti arrest ẹ̀ because anytime wọ́n máa pariwo pé wọ́n fẹ́ pa àdúrà bó ṣe pa promise àwọn wo ló fẹ́ pa àdúrà àwọn wo ló ń dé pa ẹ̀mí ẹ̀ ẹ mọ̀ pé mo sọ ní last week tí mo ṣe live video àwọn wo ló fẹ́ pa àdúrà ṣé òun ṣe àwa ló ń point fingers káyé ẹ mọ́ bàjẹ́ kó o mọ́ ṣòfò ayé kórí burúkú mọ́ bá mi lẹ́gi mọ́ ọ lẹ́yìn ọrùn ìwọ yóò fò yá jára bùkáì ìyá jára bùkáì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣàdúrà ta ló sọ pé kọ́ àdúrà sọ̀rọ̀ àmọ́ protect ẹ sọ̀rọ̀ because Ìyá Mohbad tó o bá hàlà kádùrà sọ̀rọ̀ àdúrà máa lọ jìyà tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ ìgbà yóò dẹ̀ máa wà too late for people to help you because ẹ̀wọ̀n làdúrà fi ń ṣeré àwọn ò ní step back no surrender no relax lọ́rọ̀ Justice for Mohbad fáwa bó jẹ́ 3 years làwọn ìjọba tó gbàbọ̀dẹ̀ lórí kéèsì Mohbad bóyá gbà yẹn kú máa ti pa wọ́n tẹ́lómi máa wá dé tó máa wá lísì sí wa ìgbà yẹn ni wà àti Wùmí lẹ́ máa tó nísinmi àti Kàrímọ́ àti ìyá Wùmí àti ìyá tó dé àìdébẹ̀ ní nísinmi ọmọ bá yín pò ní sẹ́ẹ̀ kò ní sú wa kò ní rẹwà nínú àwọn òsì tó bá sọ pé àwọn wá tàyà àwọn èlòmíì máa tún jìde lórí Justice for Mohbad ìwọ wá bọ́ta wọ́n sọ wátawàtá lẹ́nu wọ́n sọ pé bàbá Mohbad wọ́n fòkọ́ ọmọ ẹ̀ gbowó ni ìwọ gbowó ni ṣé wọ́n gbowó fún wọn ni
bó ṣe ń bẹ̀rẹ̀ leléyìí o bó ṣe pè wá lọ́jọ́ kìíní àná leléyìí wa ti Wùmí Àṣànà o tá a jìde sí lọ́rùn tán ní ìsìtẹ́ ní pé wọ́n kí ló ń wá nu family member yìí ìsìyìí ó tún ń pe Ààrẹ Ọ̀nà Kakanfò jọ́ torí Ọlọ́run tí yẹn bá tún wá jìde tó bá bèè question lọ́wọ́ ẹ̀ sìn ẹ̀ tún mú babó ń bababú sórí ẹ̀bù ní kíni tàrí Ọ̀nà Kakanfò ta ni ó tàrí Ọ̀nà Kakanfò fẹ́ wá mọ̀ protect ẹ̀ tó bá olórí burúkú tí ẹ̀ níyà mọ̀ báyìí ó máa ń pera rẹ̀ léèyàn gbọ́tọ̀ dàbí àwọn ẹrú tó ń ru bárà ní mile 12 ìyá Mohbad ó dàbí ẹrú tó ń ru bárà ní mile 12 ẹ bá mi double tap kẹ́ ṣí ẹ̀ ó dàbí àwọn ẹrú tó ń ru bárà ní mile 12 òun pèrè léèyàn wọ́n ń pè òun pè Ààrẹ Ọ̀nà Kakanfò káwá mọ̀ protect ẹ o gbogbo ẹ̀yin OPC o ẹ wá mọ̀ àwọn wo náà ń protect àbí kán sáyà lájà ẹ̀ láàké kó kú dànù ìgbà tó kù kí ló ń dún ilé ayé ṣe wọ́n pa ọmọ ológo mẹ́ lọ́wọ́ àrò òfò tó ń tariwo òfò tó ń pa tán ní kó wá máa against àwọn justice for Mohbad ó lò lu energy ẹ̀ kó fi wákú tó pa ọmọ ẹ̀ ó lè lu energy ẹ̀ kó fi wákú tó pa ọmọ ẹ̀ ó lè mọ protect àdúrà nìkan kó lè mọ pariwo pé ó fẹ́ justice for Mohbad ó fẹ́ mọ kú tó pa ọmọ ẹ̀ kí ìyá Wùmí náà bọ́ta kó wá máa defend ọmọ ẹ̀ olórí burúkú èlò náà gbé fún ẹ̀ èlò náà gbé fún ẹ̀ ṣàdúrà mọ̀ nípa kú ẹ̀gbẹ́ ẹ̀ ni because tó bá jẹ́ Wùmí nìkan ló pa ọkọ ẹ̀ èmi ò believe pé yẹ kó jẹ́ pé bí ìyá Mohbad ṣe ń gba wájú tó ń gbẹ̀yìn tó ń gba front tó ń gba ẹ̀yìn yìí kò yẹ kó lè tó eléyìí olórí burúkú yóò fò tó mọ tó sọnù ìwọ tẹ́ pé o ti dà gan alẹ́ tó mọ̀ àgan alẹ́ ni ẹ́ wọ́n sọ pé ó pe bàbá ẹ̀ má parọ́ mọ́ bàbá Mohbad mọ́ bàbá ò kí ń parọ́ tádùúrà bá ń pe bàbá ẹ̀ ni bàbá máa sọ pé ó máa ń pè mí ní mi ìgbé kọ́ àdúrà ò pe bàbá ẹ̀ ẹyẹ ìyá Mohbad yé díràgì máa yìí sínú búlì bàbá yóò bọ́ tàrí kó bú ẹ àwa làwa ń bú ẹ torí pé òwúwa bíamọ àwọn tí Wùmí náà dẹ̀ ń bú bàbá àdẹ̀ kí ẹ̀ bọ̀ wọ́n máa bọ́tà wọ́n máa against bàbá yẹn wọ́n máa drag bàbá yẹn wọ́n máa sọ a lot of things nípa bàbá yẹn ò dẹ̀ bọ́tà rí kó bú ẹ ó sì rí ẹ àṣìfẹ́ ìyá ọmọ ẹ̀ ó rí ẹ àṣìfẹ́ ìyá ọmọ ẹ̀ kí ló wá dé tó ń ṣorí burúkú ní gbogbo ìgbà kí ló dé tẹ́ pé orúkọ bàbá yẹn náà sọ fẹ́ kó máa sánú ìyá Mohbad ṣó ò fẹ́ kú ikú òjijì wàá máa ní wọ́n ń ṣépè fẹ́ ṣó òwúwà ìpè ni ṣó òwúwà ìpè ni tó yẹ pé alọ́ba ló so mọ́ wá ní ẹ tí wọ́n bá rí bàbá Mohbad wá yá sọ wọ́n á na orí burúkú sí ẹ lára tẹ́pọ̀ lọ try mo ń sọ pé ó ń dùn mí pé mi ò sí ní Nàìjíríà mi wà sí ní irú conference kọ̀tọ́ ṣe tó ń ṣe pẹ̀lú tẹ́pọ̀ mo wà ń bẹ̀ ni màá jẹ́ kó o mọ̀ ìyá Mohbad wo ṣó orí prison wọ́n ṣe fún abirùn kádájọ́ tó dé lọ sọ pé ẹ lọ fi lágbájá sí prison ó máa ní tó o ṣe ní ìpààyàn bọ́ ní tí màá ṣe fún ẹ wàá mọ̀ pé yes mo fẹ́ reset brain ẹni torí brain yẹn ó ti shift sí ọrùn ìyá Mohbad brain yẹn ti shift sí ọrùn tabara mo tó ń pàtẹ́wọ́ fẹ́ pé nǹkan tó ń ṣe dà àwọn èèyàn gan ti mọ̀ pé lórí burúkú ìyá ẹni ẹ they don't take you serious ó rí fídíò coverage kan tó ṣe the last time yẹn àwọn èèyàn tó bá lọ ń ka kọ́mẹ́ǹtì Facebook ni wọ́n pàwọn èèyàn ti rí ẹ gẹ́gẹ́ bíi pé ìyá yìí olórí burúkú ìyá yóò fò ní ìyá Mohbad ìyá òfò ní ò kì í ṣe ìyá rẹ yìí olórí burúkú afọmọ kan kẹ́kan anífẹ́ ọmọ kan jù kan lọ ó rò pé o lè gba ògo Mohbad kó o gbé fàdúrà it's not possible sórí lẹ́tà m òun ló wà lọ́wọ́ mi m òun lọ́lọ́run kọ ló kọ sí mi lọ́wọ́ ṣé o dẹ̀ ráwa tá a bá ní m yìí ìyá Mohbad àwọn tó bá jẹ́kì ọwọ́ àdúrà tó bá ní m ògo ni bọ̀ tó bá fẹ́ kó rí ògo ẹ̀ lò kò ń ṣe bó ṣe ń wúwo lórí burúkú yìí ṣé orí ń tọ́lọ̀ ń kọ sóńkálukú lọ́wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni o kádàrà tọ́lọ̀ ń kọ sí Mohbad lọ́wọ́ ọ̀tọ̀ ni kádàrà tọ́lọ̀ máa kọ sí àdúrà lọ́wọ́ o ò lè ní lọ́kàn kó fẹ́ gba ògo Mohbad kó o ní o fẹ́ gbé fún àdúrà it's not possible látìgbà tí Mohbad náà ti kú náà orí wo làdúrà kan tó blow orí wo làdúrà kan tó blow tó wọ top 1 kò lè wọ top 1 kò lè wọ top 0 gan top 0 kò lè wọ àwọn èèyàn ò ní gbọ́ àfi tó bá ó wà nínú ilé lọ́jọ́ tí Mohbad kú mẹ́ ìyá Mohbad what are you saying nǹkan tá à ń sọ jẹ́ kó wù ẹ́ lọ́pọlọ jẹ́ kó wù ẹ́ lọ́pọlọ àdúrà wà nínú ilé lọ́jọ́ tẹ́gbẹ́ ẹ̀kú so ó lè ṣàlàyé ikú tó pa ẹ̀gbẹ́ ẹ̀
ó wá ń sọ ní láfìdí tó ṣe lánàá pé bàbá kò ní mi tó ti dé ní gbogbo owó tó gbà náà kí ló fi ṣe ṣó ò rí bàbá Mohbad mo mọ̀ pé okó bàbá yẹn ń wú ẹ̀dọ́ torí wọ àwọ̀ ọlá kò yọ lára ẹ̀ bìkọ́sọ́ kàn fi ẹ́ jìyà